torí àjò lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ṣe lé wa ilẹ̀ àjèjì náà ilẹ̀ àjèjì wa bí èdè bàbá mi ilẹ̀ àjèjì wa ilẹ̀ àjèjì wa ẹ má jà kú sílẹ̀ àjèjì ilẹ̀ àjèjì ní ẹjá lọ lé ti wà kí gbogbo tẹ́ fẹ́ sọ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń jà fún rèé o gbogbo tẹ́ fẹ́ sọ dàdé o ojú yìí sì ti já o gbogbo tẹ́ fẹ́ sọ orílẹ̀‐èdè Nàìjíríà dàdé o ẹ jẹ́ kí àjọ pawọ́pọ̀ kájọ jà fún ìran Yorùbá kó dá dúró ẹ̀yin ń jà fún ìran Yorùbá lábẹ́ Nàìjíríà ó rèé o tẹ́ bá wá restructure rẹ̀ tán ṣé wọ́n ṣe jí gbé iná ni ṣé wọ́n tún sí ni máa jí gbé kí ni àǹfààní restructure gan tó fẹ́ fún yín sí. ọmọ Yorùbá ẹ ti gbọ́ nǹkan kan ẹ kú dédé àsìkò yẹ káalẹ́ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá gbà yín ṣebí wọ́n ní ohun kan la gbé ké ohun kan la lùkò ké odídẹrẹ́ báyìí ní kétì ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ gan-an gẹ́dẹ́lẹ̀ gbọ́ lẹ́nu mi ẹ gbọ́ ẹ wá gbọ́ titun lónìí lórí wípé kò sí ọ̀nà àbáyọ mọ́ ju pé kẹ́ ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà lọ àwọn sọ̀rọ̀mọ̀gbè gbogbo àwọn àpapọ̀ tá a sọ pé ṣàpapọ̀ àwọn àpapọ̀ wòlíì àwọn àpapọ̀ ìgbìmọ̀ olórí ẹ̀sìn wọ́n ti fìmọ̀ ṣọ̀kan o wọ́n ní kíkó pín ni wọ́n wá ní ká ṣe nǹkan kan pé ká kìlọ̀ fún Bọ́lá Tinubu wípé yóò tó sá lọ o tí ó bá kíyèsára ẹgbọ́n wọ́n ní òpin ní ìsinyìí tàbí kó o sá lọ kó tó pẹ́ pín tàbí kó o sá èyí tó o bá máa ṣe ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wá ń pè fún restructuring ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ gbọ́ bí ẹ wá gbọ́ pé kí náà ń pè bẹ́ẹ̀ kí náà ń pè látúntò ilé tó ti dàrú tẹ́lẹ̀ kí lẹ fẹ́ tò ń bẹ̀ ẹ dákun ṣé wọ́n sọ fún yín pé ògiri Nàìjíríà sì tún dúró ni ó ti wó ẹ tí mọ̀ atẹ́gùn ti ká páànù ẹ̀ ọjọ́ pẹ́ ògiri náà sì mọ̀ pé tátẹ́gùn bá ti ká páànù lé ńgbòjò bá rọ̀rọ̀rọ̀ ọwọ́ kan ilẹ̀ ní wì ó ti túká àwọn ọmọ Fúlàní tó ní Nàìjíríà wọ́n ti mú àjágbàǹjo ẹ̀ àwọn bàjẹ́bàjẹ́ wọ́n ti lọ tà á sílẹ̀ ibòmíì yọ́ ṣàgolo d'Àbújá yọ́ ṣàgolo dé Pọ́tà o ẹni gbé a máa gbalẹ̀ Yorùbá yọ́ ṣàgolo dé Pọ́tà yọ́ ṣàgolo dé Kaduna yọ́ ṣàgolo dé Jos o ẹni gbé a máa gbalẹ̀ Yorùbá yọ́ ṣàgolo dé Pọ́tà ẹ bá mi pín ètò yẹn dákun ẹ wò ó lórí ètò lónìí láì gbà yín lásìkò ẹ sáré wá ẹ wá wo fídíò tí mo gbé wá yìí kẹ́ ẹ farabalẹ̀ wò òdúlẹ́ni tí mo gbé wá kì í ṣàìmọ̀ olóko ẹ ti mọ̀ pé tí bàbá yìí ọba sọ̀rọ̀ sàn án báyìí iná ẹ̀ láàrin bẹ́ẹ̀ ni ọ máa la ọ̀rọ̀ ní kókó ọ máa là á mọ́lẹ̀ ní gbàù láì no apology for anybody níwọ̀n ògbà tó bá ti dúró lórí òtítọ́ tí ò sì ní parọ́ mọ́ ẹnikẹ́ni ẹ gbọ́ pàápàá jùlọ lórí òmìnira Yorùbá bàbá yìí ló gbẹnu gbogbo àwọn wòlíì àwọn aṣíwájú ló gbẹnu wọn sọ pé Tinubu àtẹ̀yìntẹ́ ẹjọ́ ìṣèjọba ẹ pín o dọ́gbandọ́gba àfẹ́mọ́ ẹ pín tàbí kẹ́ ẹ kojú wàhálà ẹ pín o tàbí kọ́lọ́hun bínú sí yín ẹ pín kó tó pẹ́ tán torí wípé láì ṣe pé ẹ ṣe bẹ́ẹ̀ wàhálà ń bọ̀ báwo la ṣe rìn tá a ṣe débí gan àṣírí ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe wọlé sí ìpínlẹ̀ Ondo àṣírí ẹ̀ tún rèé ìlú wo lọ́kàn tá a la mọ̀ tá a fẹ́ mú báyìí ẹ wá wo fídíò yìí ẹ gbọ́
ìlú wo lọ́kàn ẹ wá gbọ́ nínú fídíò tí mò ń sọ yìí kí gómìnà ó lè múra kẹ́yìn alágbára tẹ́ wà ń bẹ̀ kẹ́ ẹ lè sún ṣòkòtò ẹni bá máa fìlú lẹ̀ kó tètè ká ara bàtà ẹni tí ó bá fìlú lẹ̀ kó ya àjókòó tiẹ̀ ní jẹ́jẹ́ ẹjẹ́ àjọ lọ ẹjọ́ rìnrìn àjò yìí ní pápápá ẹjẹ́ lọ bá bàbá wa Prophet Táíwò Ṣólóyè lórí ètò lónìí bàbá orí òkè àṣẹ àti agbára bẹ́ẹ̀ ṣe ń wo fídíò wọn ẹ ti rẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ wọn ẹ bá mi pè wọ́n ẹ fọ̀rọ̀ lọ Ọlọ́run bàbá pé bàbá báyìí lohun tí mò ń kojú pàápàá jùlọ láìpẹ́ yìí tí wọ́n ń lọ sórí òkè tí wọ́n fẹ́ lọ gbàdúrà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá fódìdí 40 ọjọ́ gbáko tó bá tásìkò àgbèyẹn wá fún yín kẹ́ ẹ lè bá a mọ̀ àmọ́ lásìkò yìí ẹ wá gbọ́ titun tí wọ́n sọ kí ni wọ́n ní yóò wá ṣẹlẹ̀ gangan gbogbo ẹ̀ ló ń bẹ́ bí yìí ohun rèé kí ni wọ́n ní á ṣe ní àsìkò rálì nígbà rálì bá bẹ̀rẹ̀ bàbá ń bẹ́ ń bí ẹ wàá pè wọ́n ẹ̀yin náà tún wá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ tún bá wọn sọ̀rọ̀ ẹ tún ṣàlàyé ogun ayé yín àbóhun tó ń kojú yín gbogbo ẹ̀ bàbá ó sì wọ́jú ìtúsí pẹ̀lú agbára Ọlọ́run alààyè láì sí wàhálà kankan ẹ ti mọ̀ pé Pàfílẹ̀ ò ní gbé fake prophet wá bá yín láyé bíkọ́ ẹ gbàgbé ọyá ẹ jẹ́ ń fohùn sí nínú ilé ẹ já lọ bá bàbá Prophet Táíwò Ṣólóyè bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀ ọyá bàbá ohun rèé. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ọ̀dọ̀ bàbá ẹ kú dédé àsìkò yìí. mo kí í ní orúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ lórúkọ Jésù ó máa dára fún yín. àmín. bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà fún àwọn tó bá ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ Olúwa pè mí ó rán mi fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ kúrò ní onírúurú ogun tí ènìyàn lè máa là kọjá yálà èèyàn wà ní abẹ́ ìdè ogun ilé tàbí ìdè agbègbè tàbí ìdè ogun ìjákulẹ̀ àṣetì àmúbọ̀ àlákàlà èyíkéyìí bóyá nóde wòlíì tàbí nóde àfáà gan ló bá wà tàbí nóde babaláwo òun ló bá wà Olúwa ló rán mi fún ìtúsílẹ̀ gbogbo ènìyàn lórúkọ Jésù ẹ̀yin náà tẹ̀dẹ̀ gbọ́ mi ẹ máa rí ìtúsílẹ̀. àmín. ohun tá a tún mú mi rí lẹ́ni tún lágbára sà. bàbá. yes mo sọ nínú àwọn prógráàmù tó kọjá pé mìmí máa mì lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lọ́dọ̀ àwọn olórí Nàìjíríà pàápàá jùlọ lọ́dọ̀ àwọn olórí Nàìjíríà January ni mo sì sọ ẹ wá wo nǹkan tó padà ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló dẹ̀ tún padà sì máa tú inú mi dùn gan pé ìròyìn eléyìí tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo èèyàn ó ti kárí ṣùgbọ́n mo mú wá gẹ́gẹ́ bí ìrántí fún gbogbo àwọn tó bá gbọ́ program tí mo ṣe kọjá yẹn mo mú wá bí ìrántí fún gbogbo àwọn tí wọ́n bá sì rántí ètò tí mo ṣe yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára lórílẹ̀‐èdè Nàìjíríà ní nǹkan máa padà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló sì máa padà tú ẹ gbọ́ ti Babangida náà bẹ́ẹ̀ni ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ in tó wá bà mí inú jẹ́ sà ò ní wípé àwọn olórí wa tí àwa wò gẹ́gẹ́ bí àwọn bàbá tó jẹ́ pé tí ilẹ̀ bá rọ́ nílẹ̀ Yorùbá á ṣàtọ̀ wọ́n àwọn náà tún wà níbi tí wọ́n ti inaugurate àbí kí náà wọ́n ṣe tán ti ń lọ́ọ̀ṣì ìwé ìbànújẹ́ ìwé ẹkún ìwé ọ̀fọ̀ ìwé àdánù ìwé tí ìran àwọn ọmọ Yorùbá àwọn ọmọ tó jẹ́ ìran ọmọ wọn gbọ́dọ̀ dé bá ìwé tó jẹ́ pé bí ìwé yẹn ṣe jáde gbogbo tí ń jẹ́ ìran Babangida kò yẹ kó sí mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ọmọ wa nílẹ̀ Yorùbá tí ò bá jẹ́ ẹni tí àbá fojú jọ wọ́n sì sọ wípé àwọn deny ìbò rẹ̀ wọ́n tún wá kọ sílẹ̀ wọ́n tún kọ sílẹ̀ wípé o káwọn ọmọ máa kà á ó lé 50 ọdún o ọgbọ̀n ọdún ọgbọ̀n ẹ má bínú 30 ọdún o ìbò Abíọ́lá o àwọn làwọn yí dànù o
Abíọ́lá wọlé o. ẹ̀tún wa kọ́lẹ̀. Ó jẹ́ nǹkan ìbànújẹ́, ó jẹ́ nǹkan ìbànújẹ́ torí pé àtìgbà tí mo ti gbọ́ ìròyìn ó jẹ́ nǹkan tó yẹ pé gbogbo ojúmọ́ ni mo fi ń sọkún lé lórí fún ìran Yorùbá. Gbogbo ojúmọ́ kò yẹ kó jẹ́ àwọn bàbá ìlà máa bá ń bẹ̀, kò yẹ. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí lọ́nà sì máa tú. Olúwa sọ fún mi nígbà tí mò ń sun ẹkún tí mò ń béèrè lọ́wọ́lọ́pọ̀ Olúwa, kí ló dé táṣírí iṣẹ́ ìwà ń tú tí ìyà ti jẹ ìran Yorùbá débi tó jẹ wá dé yìí? Olúwa sọ pé àdúrà náà ló tún gbà táṣírí fi tú. Ìdí nìyẹn gbogbo wọn tó bá rò pé àdúrà ò níṣẹ́ tí ń ṣe, àdúrà níṣẹ́ tó ń ṣe. Olúwa sọ wípé àdúrà wa ló jẹ́ káṣírí ó tú. Nítorí náà tá a bá tún lè tẹ̀ra mọ́ àdúrà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló túbọ̀ tó máa tú o. Sà, ẹ lọ kọ́lẹ̀ o, ẹ kọ́lẹ̀ o, ẹ kọ́ ọkọ mi sí o, bí akẹ́ fi déètì sí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló tún máa tú o. Ṣùgbọ́n ohun tí Olúwa ní sọ fún gbogbo ìwọ náà tó ń gbọ́ mi ni pé ẹ má jà dákẹ́ àdúrà. Ẹ má jà dákẹ́ àdúrà o. Ilé wa jẹ́ kí n rántí tó tún ṣẹlẹ̀ sí Prince Joseph Ẹniọlá Ọ̀jájú ni. Ó jẹ́ ìrántí o. President youth Afẹ́nifẹ́re. Ṣé gbogbo tẹ́ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń jà fún rèé o? Gbogbo tẹ́ fẹ́ sọ dàdé o. Ojú yìí sì ti já o. Gbogbo tẹ́ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dàdé o. Ẹ jẹ́ kí àjọ pawọ́pọ̀ kájọ jà fún ìran Yorùbá kó dá dúró. Ẹ̀yin ń jà fún ìran Yorùbá lábẹ́ Nàìjíríà. Ó rèé o. Tẹ́ bá wá restructure rẹ̀ tán, ṣé wọ́n ṣe jí gbé iná ni ṣé wọ́n tún sí ni máa jí gbé? Kí ni àǹfààní restructuring gan tó fẹ́ fún yín sìn? Torí pé ká ní restructuring máa wà tí a padà dá dúró ni restructuring náà bá ní kó wà, ṣùgbọ́n tá a fẹ́ náà ni pé ká lè dá dúró. Nítorí pé tí restructuring bá rí tó bá padà wáyé náà, kí láǹfààní ẹ̀ gan? Kí láǹfààní ẹ̀ gan? Ìjọba mi ò dá padà. Ìjọba mi ò dá padà. Ìdí ni wípé Haúsá ò débẹ̀ yóò kara mọ́ràn Yorùbá. Tí Ìgbò náà bá padà tún débẹ̀, òun náà lè sọ pé òun fẹ́ràn tí àwọn kan ṣe. So kọ́lọ́múdọ́mù ìyá ẹ̀gbẹ́ gan ni ò bá fẹ́ dáa jù. Kọ́lọ́múdọ́mù ìyá ẹ̀gbẹ́ ni ò bá fẹ́ dáa jù. Ohun ìtìjú ni fún gbogbo ọmọ Yorùbá. Wọ́n máa gbọ́ pé wọ́n jí olórí president àwọn Afẹ́nifẹ́re wọ́n jí gbé. Wọ́n bèrè ransom. Wọ́n bèrè owó. Ohun ìtìjú burúkú ni. Ohun ẹ̀kọ́ ìbànújẹ́. Ohun ìbànújẹ́ ni fúnra Yorùbá. Ẹ jẹ́ ká pera wa wálé. Ẹ jẹ́ bára wa sọ̀rọ̀. Ẹ jẹ́ pera wa lé, ẹ jẹ́ bára wa sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Olúwa rán mi sí yín. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, Olúwa rán mi sí yín. Ẹ má ta ogún ìpín wa fún Fúlàní. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ti tó, ó ti tó àfẹ́mọ́. Gbogbo ìdúkòokò, ìjínigbé, ìfìyàjẹni, àdọ́gbọ́n gbowó ńlá lọ́wọ́ ẹni. Àfẹ́ gbalẹ̀ ẹni mọ́ra ẹni lọ́wọ́ tí àwọn Fúlàní ń ṣe fún ìran Yorùbá. Ó ti tó gẹ́, ó ti tó. Ohun ìbànújẹ́ ni fúnlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ jọ pawọ́sowọ́pọ̀ ká jẹ́ kí ìran Yorùbá ó dúró. Márèjì tí ó sálàáfíà bẹ̀ kò sáǹfààní kankan. Wọ́n lè bí mọ́rè. Wọ́n lè bí àlàáfíà. Wọ́n lè bí àṣeyọrí. Wọ́n lè bí ìdùnnú. Wọ́n lè bí ìtẹ̀síwájú. Wọ́n lè bí ìbùkún. Ìbànújẹ́ náà ni ó máa bí. Ìbànújẹ́ ni ara ìbànújẹ́ náà ní ṣẹlẹ̀ rẹ o. Ara ìbànújẹ́ ni bóyá orí bàbá ọ̀gá wọn ló dẹ̀ ti ṣaláìsí. Ayọ̀bá Adébánjọ. Bàbá Adébánjọ ló ṣaláìsí o. Wọ́n ti yẹn lómi. Ká tẹ̀ gbà pé wọ́n yẹ lómi iṣẹ́ lómi náà ti lè sáré dàbí bàbá tó ṣaláìsí. Nígbà bàbá gan wà láyé ńkọ́ àlọ́. Òun náà ni mò ń sọ. Nísìnyí wọ́n yẹ lómi sí Prince Joseph Ọ̀jájú ni. Òun náà sí oko akóló àwọn ajínigbé. Kí wá láǹfààní Afẹ́nifẹ́re? Ṣé ìṣèpàdé fẹ́ wá fẹ́ bí báyìí? Sáfẹ́nifẹ́re ò ti dá Afẹ́nifẹ́re bí báyìí o. Àbí? Torí pé òun rèé o. Wọ́n ní kíní kan tó wọlé tó kọ́ ọmọ ajá. Tó bá rọ́mọ èèyàn yóò kó.
bẹ́ẹ̀ni. nísìnyí ẹ̀yin náà ti ń gbé yo àwọn tẹ́ náà ń jà fún tẹ́ ní ẹfẹ́ jà fún lábẹ́ Nàìjíríà ṣé ìgbà tó bá pa àwọn tó lójú yín ṣé ìgbà ẹlẹ́tọ̀ yín padà kájọ jà fúnlẹ̀ Yorùbá ẹ̀mí Olúwa rán mi sí yín o ẹ já lọ ṣàtúnṣe kó tó pẹ́ jù o ẹ jẹ́ kí gbogbo wa ní ìfìmọ̀ṣọ̀kan ẹ jẹ́ kí gbogbo wa ká ní ẹ̀mí kan àti ohun kan torí pé ẹ̀mí kan àti ohun kan ló lè gbé wa débi tá à ń lọ òun ló dẹ̀ lè ràn wá lọ́wọ́ òun ni ò lè jẹ́ ká wà lájò torí àjò lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ṣe lé wa ilẹ̀ àjèjì náà ilẹ̀ àjèjì wa bí èdè bàbá mi ilẹ̀ àjèjì wa ilẹ̀ àjèjì wa ẹ má jà kú sílẹ̀ àjèjì ilẹ̀ àjèjì ní ẹjá lọ lé ti wà mo tiẹ̀ kí àwọn freedom fighter wa ọ̀pọ̀lọpọ̀ orin náà ti kọ́lẹ̀ fún wa àjò lè dùndùndùndù kó nílé má rè lé ẹjá rè lé ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà gbogbo tá a lè ṣe gbogbo ọ̀nà tá a lè rìn gbogbo àdúrà tá a lè gbà ẹ jẹ́ àgbà papọ̀ kó ń wá ṣọ̀kan ó wá tó ti ṣọ̀kan ni ò ti yẹ kọ́ lọ́wọ́ dá sí Ọlọ́run bá ti dá sí kò bá ti yanjú ti pẹ́ bẹ́ẹ̀ ni nígbà tẹ́yìn sọ pé ti eléyìí fẹ́ àwọn tó ń sọ pé tẹ́lẹ̀ láwọn fẹ́ ṣùgbọ́n lóòótọ́ bó ti jẹ́ pé àtà fẹ́ orílẹ̀-èdè Yorùbá ti pọ̀jọ yín lọ ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀yin náà ẹ wálé apọ̀jù wọn lọ ṣùgbọ́n ẹnu tí wọ́n tókè bẹ́nu wọn bá wá tókè náà ẹnu tó tókè náà la ṣe ń bá wọn sọ pé kán darí wá kán jájọ fìmọ̀ wá ṣọ̀kan kí agbára tó lọ fún wọn kán jáde papọ̀ mọ́ agbára tó wà ní àárín àwọn Yorùbá tó ń jẹ́ freedom fighter fún Yorùbá nation kán jájọ wá fọwọ́sowọ́pọ̀ kó lè bá a dodidi kí wọ́n yé dàrú kán yé dàrú à ń pè fún òmìnira olùdádúró ẹ̀yin ń pè pé kán bá yín ṣàtúntò àtúntò kẹ́ lè tún sí wà lábẹ́ ìnira lábẹ́ ìdè lábẹ́ ẹrú ìsìnrú ìdí súwá kán máa kó àwọn ọ̀dọ́ sínú òṣèlú ọ̀dọ́ mélòó ni wọ́n lọ́wọ́ ọ̀dọ́ wo ni ọ̀dọ́ tó jẹ́ wípé nítorí pé òun gan ìrìn àjò orílẹ̀-èdè tó wà kò jẹ́ kó mọ tó tọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé a wà ní abẹ́lẹ̀ Yorùbá ọ̀dọ́ tó mọ tó tọ́ yóò mọ tó yẹ yóò mọ tó tọ́ yóò mọ tó yẹ ọ̀dọ́ mélòó mọ́ ni ó ní ẹ̀kọ́ tó yẹ kó ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà ọmọ Yorùbá gan ọ̀dọ́ mélòó ló ní ẹ̀kọ́ mọ́ ọ̀dọ́ mélòó tí mo sì nígbàgbọ́ pé tí ó bá jẹ́ pé inú ilẹ̀ Yorùbá la wà tí gbogbo ń tà ń ṣe tó jẹ́ nípa ilẹ̀ Yorùbá nìkan tó jẹ́ pé nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nìkan òun là ń ṣe ẹrú ọmọ rẹ̀ lẹ́rú ìwọ̀fà ò ní ṣàṣejù ọmọ ọmọ rẹ̀ lọ́mọ bàbá ọmọ rẹ̀ ń bàbá kò ní sírúwọ́ ògèrè wa kò ní sí wọ́lùkọlù kò ní sí dàrúdàpọ̀ kò ní sí àìfàyàbalẹ̀ gbogbo orú ilé tó ń ṣẹlẹ̀ nìkan jẹ nìkan gbé ó pa ó fẹ́ fi ṣògbọ́n owó gbogbo orú ẹ̀gán ò ní sí mọ́ torí pé a ti mọ bá ṣe wàgbó dẹ́kun fún nígbà tẹ́nu bá ká ẹnu tójú bá kojú tí àlá bá ti tọ́ ẹnu ó rí dẹ́rẹ̀dẹ́rẹ̀ gbogbo àwọn orúwà tó jẹ́ pé abẹ́ ibi tán gọ sí abẹ́ àwọn alágbára kan tó wà nínú orílẹ̀-èdè Nàìjíríà àbí ṣùgbọ́n tó yẹ pé lè ní ṣé tó tẹ̀jẹ́ pé gan àwọn ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ ẹni tí ó wà búburú gan nínú orílẹ̀-èdè Yorùbá nation gan ó wò ó lẹ́ẹ̀mejì kó tó wù yóò rò lẹ́ẹ̀mejì kó tó wù nítorí náà mo rọ̀ wá o gbogbo àwa tí a jẹ́ ẹni tó nífọ̀n tó lè kánná tá a sí nínú Yorùbá nation bóyá nú Afẹ́nifẹ́re láwà ẹjá wálé o Ọlọ́run á ràn wá lọ́wọ́ o bákan náà mo dẹ̀ rán wa létí eléyìí wípé mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára lórílẹ̀‐èdè Nàìjíríà máa kọjá lọ mo fi déètì sí déètì náà sì ń ka o mo fi déètì sí mo ní October títí October máa gbọ́ adẹ̀ ti gbọ́ kan ní oṣù tó tẹ̀lé oṣù tí mo sọ̀rọ̀ láti gbọ́ kan oṣù tó tẹ̀lé láti gbọ́ kan so ẹ jẹ́ ká túbọ̀ múra sádùá mo wá rọ gbogbo owó náà tí wọ́n náà ní ìlàkọjá kan sí kejì tó ń là kọjá bóyá ti ní kò sí wòlíì mọ́ wòlíì sì wà Bíbélì sọ nínú Òwe 29:18 ó ní ìran tí ò bá ti síran wòlíì àti aríran ìran bẹ́ẹ̀ máa ṣègbé
bíbélì ló sọ bẹ́ẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a wá ojú Olúwa. Ẹnìkan pè mí, ó sọ wípé àwọn wòlíì, kò sí wòlíì tó dáa mọ́, wòlíì tó dáa sì wà. Ìwọ ni kó bẹ Ọlọ́run kó Olúwa gbé mi pàdé wòlíì tó dáa. Ìdí nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. ṣóhun gan dáa fún rẹ̀. Ṣóhun náà dáa fún rẹ̀. Ìdí yẹn mo máa sọ pé mi lè fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbáyà. Bẹ́ẹ̀ ni mo lè fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbáyà. Kò sẹ́ni tó lè bá wa rìnrìn àjò àdúrà papọ̀ tó lè kábàámọ̀ láíláí. Kò sí, àfi tọ́wọ́ tí ẹ ò bá mọ́ lókù. Àfi tọ́wọ́ tí ò bá mọ́ lókù. Torí náà kò sí ìlàkọjá tẹ́lẹ̀ máa làkọjá, ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gan? Níbo logun yẹn ti ń bọ̀? Kí ló fa ogun? Ẹ já wá ọ̀nà àbáyọ lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa, kí ni ọ̀nà àbáyọ sí ogun èyí tí ẹni ńlá kọjá? Ẹ jájọ gbàdúrà. Èmi gba Ọlọ́run gbọ́ pé ọ̀nà àbáyọ ṣì wà. Lórúkọ Jésù, ẹ̀yin náà dẹ̀ máa rí ọ̀nà àbáyọ. Lábẹ́ bó ti kò rí gbogbo ogun tó so ọwọ́ pọ̀ léyìn lórí tó lóhùn ní jẹ́ kẹ́ rọ́nà lọ. Lórúkọ Jésù, iná Olúwa máa jó wọn dànù. Àánú tí máa ń gbàyàn nínú ìṣòro, lórúkọ Jésù, àánú yẹn máa tú ọ sílẹ̀. Ẹ dẹ̀ rí àánú gbà. Bákan náà, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ má gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá o. Ẹ má ta ogún ìní ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, Olúwa ní kí n bá yín sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọba, ẹ ṣe ìforíkorí ìfikùnlukùn bí àtúnṣe ó ṣe bálẹ̀ Yorùbá. Ẹ má gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá, torí pé tẹ́ ẹ bá ṣe ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá sí, bẹ́ẹ̀ náà ni ogun àwọn ajínigbé ó máa lágbára lórí yín o. Bẹ́ẹ̀ bá ṣe ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà làwọn ọba tí ó máa gbéṣẹ́ ó ṣe máa pọ̀ sí o. Olúwa sì sọ fún mi pé òun nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kọjá ìwà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí, pàápàá jùlọ ẹ̀yin ọba tẹ́ ń wù nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àkóbá òun ló ṣẹlẹ̀ nípa ìbìkítà yín, nípa ìnáni yín, nípa ìṣojúṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ fúnlẹ̀ Yorùbá. Mo rọ̀ yín o, bẹ́ẹ̀ ni mo rọ̀ yín, kìí ṣe mi mo sọ̀rọ̀, ẹ̀mí Olúwa tó wà nínú mi ló ní bá yín sọ̀rọ̀. Lórúkọ Jésù, ilẹ̀ Yorùbá wà gba àtúnṣe. Gbogbo alábọ̀dé tó bá lòun ní jẹ́ kí ilẹ̀ Yorùbá gba àtúnṣe, irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Baba tọmọ tẹ̀mọ́, ilẹ̀ Yorùbá máa gbé wọn mì. Tìran wọn ilẹ̀ Yorùbá máa gbé wọn mì. Gbogbo ìwọ tó bá sọ wípé gbogbo ìgbìyànjú wa nílẹ̀ Yorùbá kò ní so èso rere, gbogbo ìwọ tó bá ní bá ṣe ń ṣe pé a kò fẹ́ ṣe lásán ni, gbogbo ìwọ tó ní tá a bá ti ń ṣe wà máa rẹ́bù ìrìn àjò wa, lórúkọ Jésù mo pàṣẹ, Ọlọ́run máa kẹ́ nípa. Gbogbo ẹ̀yin ọba, mo rọ̀ yín, ẹ já ṣàtúnṣe. Yes, ọjọ́ ọ̀la wà fúnlẹ̀ Yorùbá, adùn wà nílẹ̀ Yorùbá, oríire wà nílẹ̀ Yorùbá, àṣeyọrí wà nílẹ̀ Yorùbá, ìbùkún wà nílẹ̀ Yorùbá. Ohun gbogbo ta nílò, ohun tí ẹ̀ sí nǹkan ta nílò tọ́lọ́run ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. Ẹ má wá jẹ́ ká tún bàjẹ́, ẹ já ṣe àtúnṣe lórí ẹ̀ dára fún wa pẹ̀lú agbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe tún sọ lẹ́ẹ̀kan náà, gbogbo wa náà jájọ gbàdúà, individual prayer, jájọ gbàdúà, jájọ wojú Olúwa lásìkò tó bá ń dùn fún orílẹ̀-èdè Yorùbá, tí ilẹ̀ Yorùbá bá gba òmìnira, kí àwa náà má tún ní ogun kan àbí kejì làwa náà ń dojúkọ. Ẹjá ṣẹ́ ogun tó wà wájú wa, ẹjá wá ọ̀nà àbáyọ sógun táwa náà ń là kọjá, torí pé àsìkò tí ilẹ̀ Yorùbá náà bá máa dé kó lè bọ́ sí àsìkò ìrọ̀rùn fún wa. Ẹjá jọ gbàdúà, ẹjá jọ wá ojú Olúwa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 47 5427. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí, ẹ̀dẹ̀ tí máa rí náà lórí àwòrán yín, +234 7025 47 5427. Mo dẹ̀ tún fi lè sọ fún wa, ẹjẹ́ ajára wa gbà kúrò lábẹ́ ìdè ẹ̀sìn tàbí ìjọ. Ẹjẹ́ ajára wa gbà o. Ọlọ́run ò ní ẹ̀sìn kankan lọ́run, Ọlọ́run sì ní ìjọ kankan lọ́run. Ọkàn wa nìkan lọ́lọ́run ń béèrè fún. Ọkàn wa nìkan lọ́lọ́run béèrè fún. Nítorí náà tó wáyé pé bóyá nǹkan tí ìjọ kan sọ fún ọ lójókòó tì, Ọlọ́run jẹ́ kó gún borí wa o. Lórúkọ Jésù, a rí ọ̀nà lọ. Yóò dẹ̀ dára fún wa, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Tó, ẹ ṣé bàbá wa. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń wo fídíò wa, bá wa share, kó bá wa comment, kó subscribe sí channel wa. Ẹ tún máa bá bàbá pàdé. Ẹ pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀
tí ẹ ti ń rí àtèyí tí wọ́n pè yẹn fún gbogbo ìṣòro yòówù tẹ́ ẹ lè máa kojú. Yóò dára fún wa ó dàbọ̀.